acelerado. Acompaña, vete, me ha acelerado. Acompaña, vete, me ha acelerado. Obesito, vete, me ha acelerado. Acompaña, vete, me ha acelerado. Ready. Yeah, go now. Job ready. Open. Okay, yeah. I can do my ready. If there are no need, I am ready. After the Ezali, kami bẹ̀rẹ̀ lọ́nu, kúrò àlọ́ fẹ́, lẹ́dú, pàṣẹ ẹgbẹ̀ ìkékeré. Ẹgbẹ́ ilé, kàbá tóbi lọ. Lẹ́dí jẹ́rìí, ṣọ̀pọ̀ lọ́rẹ́, ṣọ̀kẹ́ ẹ̀kọ́. Here, oh, that was very great. Don't call better. Call me, Baba, because you are ready. I have to complete up. By the eye, that's of yours. I tell you that, like a young Papa. They're going to join. After I fall, I'm also here, joy, alone, was all gone. What told you? My body, my bone, ready, ready, to the girl. I'm also for oh, come on, get the phone, and I'm darling. Odinga. Ọ̀gá máa ń ilẹ̀ sí ààrẹ láwọn ẹ̀jọ́ pété àwọn amẹ̀rẹ̀kọ̀ ọ̀rọ̀. Kàkọ́ máa ń dábọ̀ ọdún ìgbòho lọ́wọ́ amẹ̀rẹ̀kọ̀. Lábọ̀ amẹ̀rẹ̀kọ̀ lọ́wọ́ nílé fún ààbọ̀ lọ́wọ́ sáwọn ìjọ kàkàkà lọ. Already we are ready. Oh, you are gone. Now the book is here. Okay. I'm ready. Here. In your stop, Mama, what are they? Don't stop it. Everybody, I'm to us. Babaji. We have to go. Babu Asani. We have Babu Asani. Ekujasi. Ẹni tó bá dájú. Àṣàgbé wọn bá ní sáré. Kiri. Ìṣàbídé ìdàgbà. Something by anyway. And you always say, okay, here we are. You have to have the mentality. You have to have it. Already, let them go up on the board. Once you have to pay, I'm a thing. I'm going to go and listen. Come on, my God. Let's say, oh, from the estamos shopping no es además el poco que tal vamos bien todo papas como el poco cara el cawa azaki ya voy a continuar
ẹ̀ka wà ní ọdún náà ìdí náà ti wà fà ẹ̀ka ẹ̀ka ẹ̀dúró ẹ̀fà sọ̀sọ̀sọ̀sọ̀ ní ẹ̀gbẹ̀rẹ̀ àtẹ̀wà láti pàpà ẹ̀sí àrẹ̀kí ní àwọn ẹ̀gbẹ̀ lọ́gbọ̀lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ̀dọ́fẹ́ ẹ̀dùn nípa ẹ̀kọ́ tàbí àwọn ìyàwó ẹ̀kí ni mo ẹ̀bẹ̀rẹ̀ lè ẹ̀rọ fàfáwọ̀ ẹ̀rọ ẹ̀rọ fàfáwọ̀ sọ̀sọ̀sọ̀sọ̀ orí láàṣà àbùdí bẹ́ẹ̀ kò àwọn àkọlù ọ̀pọ̀ yára púpọ̀ ìsìláàmù àgbẹ̀rẹ̀ ọgọ́rì àpèrè ìyá àṣà àgbẹ̀rẹ̀ àṣà àgbẹ̀rẹ̀ ẹlẹ́fàt dáadáa àjàlá àṣọ̀gbìdìkọ́ dáadáa àjàlá òdìkọ́ ọdún mẹ́rin ẹ̀fúnmá àṣọ̀gbìdìkọ́ àkàlẹ̀ ẹ̀ka ọ̀dọ̀tọ̀ lórí ọkùnrin lọ́dún ọ̀bàwọ́. Òṣìṣẹ́ ọ̀fẹ́kẹ́ ìmọ̀kọ́wà dáhàrù ìhà ẹ̀dẹ́fẹ́rẹ́ ẹ̀pàlárì ẹ̀mẹ́sọ̀ọ̀dì ìgbẹ̀yàwó ẹ̀tọ́lá ẹ̀mẹ́sọ̀ọ̀dì ìgbẹ̀yàwó akọ̀lù alábẹ̀rẹ̀sọ̀ọ̀dì ẹ̀yàwó lókùnrin ìsìnkọ́wà àdìlẹ́lẹ́lẹ́lẹ́ máàmù àárè akọ aha asọ̀bìbì kọ́ bọ́ọ̀lù ọ̀nà aha akọ aha ẹ̀mí akọ báwo gbogbo ẹ̀sìn à ọbẹ̀ àfẹ́lẹ́ kí ẹ̀yẹ la bọ́ọ̀lù káwọn ti ọ́ fún kúrúkúrú káwọn máa sẹ́. Káwọn ẹ̀jẹ̀ ìlà ìjẹ́ ìlà kọ́ọ̀kú kọ́ akọ́ni akọ́ akáyì asọ̀bìbì kọ́ bàjẹ́ akọ́ fèrè ó gàgẹ́lẹ́ yẹ sí ìyí ìkòlè ìlú ẹ̀ka táwọn ẹ̀rẹ́fà sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ àwọn aka àìkè àwọn àhàrì akọ àhàrì kọ́kọ́ nígbà wọn wà wọn ní wọn ní ooo ẹgbẹ́ ìjọba ní amẹ́rẹ́ wọn gbọ́ àhàrì àmẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀rẹ́fà sọ̀sọ̀sọ̀ tó sílẹ̀ náà sílẹ̀ ọdún ẹlẹ́fẹ́ àkẹ́lẹ̀ ẹlẹ́fẹ́ tọ̀tọ̀ yóò ọdún lálẹ́ ẹ̀fọ́ ọ̀bàrún. Òṣìṣẹ́ ọmọ akọ́ àwọn ẹ̀fún náà ní ìyàtọ̀ fún náà ẹ̀jọ̀. Bọ́lá mẹ́bọ́ ogun, àfá gbogbo ọmọ ilẹ̀. Bọ́ ìyá bí ọmọ ilẹ̀ lámẹ́sẹ́ ọdí ọmọ ilẹ̀. Ọmọ àgbègbè bẹ̀fìá, ọmọ àgbà ohun fi ọdún kébékébé. Ọmọ ìlàfíà, ọkùn bọ́ọ̀lẹ́, ìyà kọ́ ọ̀sọ̀gbùn, ìkọ́ọ̀dì. Ini sikit pengajian elefat. Bagaimana orang mengenali hari? Bagaimana orang bahari dari orang elefat? Terus lagi, jangan sedih. Orang elefat akadi, orang berdoa dulu, atau lagi, itu baru.